يجابون كل إجابة. وجزاكم الله عن المركز وعن الإسلام وعن إخواننا المركزين خير الجزاء. ثم أحني فضيلة الحافظ الأديب النهري الموهوب بقوة الحفظ وقوة الذاكرة وقوة الحافظة وقوة العارضة وقوة الذاكرة ونقاء القلب وذكاء العقل ونقاء القلب وحب الصفاء بالنسبة إلى شيخ الكبير الأكبر ولا الشيخ آدم الإلوري وإلى خليفته مدير المركز الشيخ محمد حبيب الله الإلوري الشيخ عبد القادر الإمام كرز حياته العلمية في محافظة ما كتبه الآلوري من مقررات الفصول الدراسية ومن مؤلفات المؤتمرات خارج نيجيريا وداخل نيجيريا ثم الطوارئ الحادثة عند تلامه في المركز وبعد تخرجه. هذه عناية كبيرة لا يدخل فيها كثير من الطلبة حتى أنا بنفسي وكثير من الطلبة. أهمية العلم وأهمية المال أهمية البكاتات تنقل بكاتا استغرقنا فيها سقلتنا أموالنا وأهلنا. ثم الشيخ الصلاتي جزاكم الله عن العلم خيرا وعن المركز خيرا. بابا ما بيوان يا ما بيوان أو كنت بالي سلم بايبي أنا كان بقول مركز ما كنت بتلو يا أدو على زيادة مسي وتوادى موكي وكالي ثم بيكو يكوا ẹni bá mọ nǹkan báyìí nípa tí àṣírà Adam ọ̀dá tí a mélòó sí Adam sí ọ̀dá tí àwọn oníjẹ́ báyìí sọ́fà mélòó ni ọ̀dá kí lè sọ́nú tíra náà kìí ṣe pé ó tọ̀ wọn aṣọ ọdọ́ tó yọ lọ lọ́fẹ̀ẹ́ wọ́n fún lówó. èyí náà tún jẹ́ òǹfà kan tí ó fàyàn sí mọ́ríkẹ́sì ó tún jẹ́ òǹfà kan tí ó fàyàn sí fẹ̀sẹ̀ káàdá òṣùlùbù tí kò wá gbọ́ tọ̀tọ̀ ní o tẹlifíńnà tún ní òṣùlùbù míì tí ń fi ń pe ìfẹ́ mọ́ríkẹ́sì sọ́kàn àwọn èèyàn. eléyìí jẹ́ nǹkan tó jẹ́ pọ́ ju èmi lójú ó sì tóbi lọ́kàn mi. ìmọ̀ jẹ́ máa rántí àwọn afáà lọ́pọ̀lọpọ̀ gbà wípé ẹni tá a máa ṣàdúrà fún ni wọ́n tó ẹni tí máa ń ṣe bí ọlọ́ta yóò lọ́ta min ba'idi wa min qaribi min sagiri wa min kabiri wàhálà tí ẹ pọ̀ kí n tiẹ̀ tó bá wọn. àmọ́ wọ́n ń zàkárà èèyàn láti padà sínú tíra ṣẹ́káàdà jazakumullahu anil islam khair àti pẹ̀ fún yín púpọ̀ ọ̀pẹ́tẹ́ nìkan ò lè dá ọlọ́run ọ̀dà fún yín àtàwọn yòókù yín tẹ́jọ́ ń ṣe bẹ́ẹ̀ ọ̀làǹdà Muhammadu lọ́rọ̀. ìjòkó ń bí látàárọ̀ bọ́lọ̀ ti fẹ́ ni o ìsìnkú afẹ́ fi ń ṣe fáàrí mi ṣe rárá ni tó bá ti yẹ dákun ẹ pè wá làwọn nǹkan wá fi yẹn sọpọ̀ ní ti ní bá ń dé wọn bá kúnlẹ̀ bá mú ní tí wọ́n ń pè àfáà bí mo fẹ́ sọ bí ọ́tẹ̀ mélòó ṣé pé wọn ò tí ì ya ni ṣé wọn ò tí ì pè ní mo ti ya náà là ń bọ̀ yìí ó wá sí déédéé àsìkò tọ́lọ́run fẹ́ ọlọ́run ní alìmùkítù kíni tó mẹ́ wákìtù lámọ̀ sí time wọ́n wá ní alìmùkítù àwọ̀ dàgbà ni kó ṣe déédé kó ṣe kò ń gẹ́ ọwọ́ lọ́wọ́ bọ́lọ̀ ti fẹ́ nìyí bí nǹkan rẹ̀ ọba dáyàndó nǹkan bó dáyàndó tí ó fi ṣe déédé àsìkò tí ọlọ́run fẹ́ tí alìmùkítù ọlọ́run fi wá ṣẹ mọ́ àìbándẹ̀nà pé àbándẹ̀nà pé àfi ń ṣe fáàrí àtóbẹ̀ àìṣe pàtí sí wa ní àfáwà ní sàlátì àbàbá adírètí mi àti wà lọ́nà ńgbà wọn ti lọ́yà náà ní ti bọ̀ wá so àfáwà Abdulkadir Alábẹ́rẹ́ wọn náà sọ fún mi pé ìjòkó kan wà ní àwọn sì fẹ́ kí n dákun àwọn mọ̀kọ́ náà há o kí n débẹ̀ àwọn ní àná ni mo fẹ́ padà sí Agége nítorí pé àwọn ọmọ yín wọ́n ṣe sáfáwì lọ́la nínú Islam a sì fẹ́ ṣe bí bàbá tí máa ṣe
nítorí kí a mọ ta ló páàsì lóòótọ́ ìwọ lọkọ́ ní kàá ṣé wọ́n lọkọ́ ọ̀rẹ́ tí ń gbégún òye máa gbégún ẹni tí ń gbégún lóye iye wa já a lè ṣẹ́ tán kò sí bí ó ti ṣẹ́ tí ò ní ṣẹ́kù bì kan àmọ́ ká gbìyànjú torí tán bá lọ jámíà kí ni wọ́n bá ń bẹ̀ tí wọ́n máa lọ rí jíwèé dà bẹ̀ ìyẹn ló jẹ́ kí n fẹ́ máa jí lọ àmọ́ gbàtà àfà ti wí kò sí gbàtà pé àfà lábẹ́rẹ́ tí ò ní dáwà lóhùn nínú Islam wọ́n sì jẹ́ ní dáadáa púpọ̀ láti jẹ́ dáwà wọn mo rí pé oríire ni wọ́n pè mí wá fún gbogbo ẹni dáwà ń kàlẹ̀ àfà ní kò sí òpònú kan lọ yìí tí ọ̀wá ní ma tí ó fi pe Ọlọ́run tí ó sì ní ma tí ó fi yàn nábì táyẹ̀sẹ̀ máa sọ fún yí pé báyìí ẹnu ìtàrẹ ọ̀tọ̀ ní wáàzí ọ̀tọ̀ ní irshad ọ̀tọ̀ ní tawsiya ọ̀tọ̀ ní dáwà ló bí gbogbo wọn àmọ́ ní àwọn tábà sọ lọ́tọ̀ọ̀tọ̀ ẹnu kẹtùmọ̀ kẹfẹ́ sọ pa Adam tí wọ́n sọ lóókọ àkọ́kọ́ ń bẹ̀ ni pé ọba alekiola oyin annabi Adam náà ni àfáà wa gbàmúlẹ́gbẹ́ gbàmúlágájì ni wọ́n ti ké fún wa istafa Adam wa Nuha wa ala Ibrahim wa ala Imran ala al-alamin ذكر في هذه الآية أربعة الأنبياء إبراهيم ونوح وآدم وعمران كيلو سيتو بداكو مẹ́rẹ̀ẹ̀rin wọ̀nyí tó fà nábì sí ká àwọn khususiyatu kan wà fún wọn tọ́lọ̀ fi sàwọn lẹ́sà Ànábì Adam alayhi salatu wassalam istafahu Allah ta'ala bil khilafa bil ilmi awwalan ثم الخلافة ثانيا ثم التوريث تعمير الأرض تعمير بالعين يعني أيوة تعمير وتعمير ثم تاتي خلافة نجات له تعمير تأمزم أيوة دالي فوما لولو تعمير تعين كو أمارة جاكيلي وما جايلي pẹ̀lú àwọn arúmọdọ́mọ rẹ̀ هذه الشخصيات وهذه المميزات يتأثر في كل من تسمى بهذا الاسم إن للأسماء في المسميات آثارا tí ó bá fi lápá lárútọ̀ yóò yà bóòdì ní gbogbo ń tàwí ní ó lápá lára rẹ̀ ọmọ wá lò sódì positive and negative kí wọ́n sọ̀rọ̀ lókọ̀ kan kọ́ mọ́ wà rí bá ti rò pé kọ́ fẹ́ rí tí ó bá máa jẹ́ òdì rẹ̀ yóò burú jù Ádámù tó ní ọlọ́mọ́ta jò jẹ́ bá ti fẹ́ jẹ́ la ilaha illallah ya Adam al-fadli ya Adam al-fadli ansha'naka insana olórin kan ló yan annabi Adam pé wà annabi Adam a Muhammad dá ọ ní àkàndá lásíọ́ ọlọ́kọ́ ń sẹ́wì yáwọ̀ àmúdádínà káyé ẹ bá ti gbé kan sókè yán gbé kan wálẹ̀ náà ní jó orin kò orin mọ́nù ọba náà lókè kò orin mọ́ ní jẹwà abẹ́kẹ́ pé àwọn alákanlẹ̀kanlẹ̀ dá léèyàn àṣọ lálìjànà àṣọ màláíkà àṣọ lẹ́ranko nígbà wá fi dá ọlọ́lá ní kí ọmọ túnlẹ̀ sí mọ́ tún nǹkan sí bọ́bà nǹkan jẹ́ ṣéwà dámà ọba nǹkan jẹ́ gbogbo ewu jẹ́ máa mú ṣéwà dámà lónìí ń bọ́ọ̀lẹ̀ ní bọ́sẹ̀ ìgbà ní kọ̀kọ́ sójú ẹ̀ torí ìmọ̀ sí ọlọ́run lọ́kọ́ ṣéwà dámà ní ẹ̀kọ́ èmi máa ń rò bàbá ní sàlátì bàbá sí Yunus bàbá wa ní wọ́n lè máa ọlọ́run sí akọ́ ṣéwà dámà sí báyìí níjọ́ náà lọ́run tí yìí ń jẹ́ tuntun tí ò sí ọmọdé tọ́lọ̀ ń pọ̀ nírú mọ́ yí bàbá yìí ó yẹ ká sì ṣe gbọ̀ọ̀rọ̀ rẹpẹtẹ èyí tààtàwò dídá kan ìdámẹ́wàá wọn yìí láti ṣìṣẹ́ láti ṣìwí ìmọ̀ ń bẹ tí ẹ lè fi táàkà ẹwà ń bẹ tí ẹ lè fi táàkà ẹ̀bùn ń bẹ zákìrà ń bẹ ọpọlọ ń bẹ tí ẹ lè fi táàkà bóyítọ́ ọlọ́run sáṣe dúó níbẹ̀rẹ̀ mi Sheikh Adam bíjọ́ náà ti wá tóun wọn wá gbàgbé ọ̀la tí í ṣe ní táwa wà ń bẹ̀ ní ló mọ́ ogun wọn ṣe mọ̀ àlàfáàtù tí wọ́n ṣe
ṣe tírà tilẹ̀ Yorùbá lápapọ̀, ṣe tírà ti Ìlọrin ládàáyàn, ṣe tírà ti Nàìjíríà lápapọ̀, ṣe tírà ti Áfíríkà lápapọ̀, ìmọ̀ wa lọ gbogbo àgbáyé níbẹ̀ lọ́kàn wọn ọ̀rá iye owó sì ń jẹ wọn. ẹnu ọdún 13 ta gbé pẹ̀lú jámọ̀ pé iye owó ń jẹ wọn lánàá Ádámù dáadáa. wọn ò fẹ́ kọlu Ọlọ́run, wọn ò fẹ́ kọlu àwọn aṣáájú wọn, wọn ò fẹ́ kọlu àwọn ẹgbẹ́ wọn, wọn ò sì fẹ́ bẹ̀yìn jẹ́ fáwọn àtàwọn lẹ́yìn. òun ló fà á ti gbogbo nǹkan ti fi balance bẹ́ẹ̀. léyìí tó yẹ pé àwọn ànábì Ọlọ́run ogun tí wọ́n jẹ náà nù. tíra pẹlẹbẹ kan tá a ṣe ní kámọ́ gbélé lásán nígbà tá a ṣe Idul Miawi, mo sọ àwọn kankan síbẹ̀ yìí pé mo mọ bàbá púpọ̀, mo mọ̀ wọ́n záyìíra, mo tún mọ̀ wọ́n bá tì náà bèmí ti mọ́ ní o. torí tí n bá dájò pé mi a máa rí bàbá lọ́nà tí ò ṣe sọ́ta àwọn ò ní rọ ni nígbà tó wọn ò bá rí yóò ní rọ ni. ìtánsára wọn bá ti mọ òun lájà àlùbáríkà dí ọ̀tá sí wa láti táwọn kan ju tiwa lọ. bẹ́ẹ̀ bá tún wá lè ṣe jù bẹ́ẹ̀ lọ olúwa rẹ̀ ó tún máa rá àlùbáríkà ń sí òun náà làwọn ń ṣe bí wọ́n ti ń ṣe Ṣéwà-Ádámù bẹ́ẹ̀ bá gbé wọn parí àwọn náà gbé àwọn kan parí àti ìgbé Ṣéwà-Ádámù parí bíi àwọn ti gbé Màgílì parí. ṣé Màgílì sára Nàìjíríà ni tí ṣe òyìnbó sàṣọ́sì Abdulkarim Màgílì àti àfáwà Sayuti ṣé wọ́n sára Nàìjíríà ni. bàbá ní àwọn fẹ́ jọ Ṣéhù Sayuti Abdulrahman pé ọdún 15 ló ti há Kùránì. wọ́n sì ṣèdánwò fún Ṣéhù Abdulrahman Sayuti pé ńgbà tó yọ sábàbù ìlmíyà nàró lára ẹ̀. bàbá ní wọ́n á gbé kalẹ̀ gbogbo àwọn àfáwà pétì àwọn tó kọ àtàwọn tó bì. wọ́n ní kó wá ṣe tafsiri fáwọn torí ó ti di hafizu Qur'an, ó ti hafizu bí àdísì, ó ti di gbogbo nǹkan ló pèsè látọmọ ọdún 15. àwọn àjòkó wa bẹ̀rẹ̀ tafsir bismillahir rahmanir rahim. wọ́n wá ṣe látàárọ̀ aago 8 àyílà wa tó wọ́n ní kò sinmi ó ní ẹjá ọmọ bá lọ kò tí kò bismillahir rahmanir rahim ilmiyan tarikhiyan thaqafiyan mantiqiyan adabiyan ó ṣe gbogbo ẹgbẹ́ àwọn ìmọ̀ tí ń bẹ láyé tó jẹ́ fununul ilm ìfi tú bismillahir rahmanir rahim. ọwọ́ agbé záhìrì gbé bátì bọ́fẹ́ bọ́ wọn ti faramọ́ falsafa tó bẹ̀. ṣùgbọ́n àwọn wá wò pé irú ìyẹ̀wò lélẹ́yìí àwọn a máa fọlá Sayuti tọrọ lọ́dọ̀ Ọlọ́run, àwọn a tún máa fọlá Imamu Ghazali àwọn fi tọrọ lọ́dọ̀ Ọlọ́run, àwọn wá fọlá Hasan Nadawi nílẹ̀ India àwọn fi tọrọ lọ́dọ̀ Ọlọ́run pé irú tó dálẹ̀ tó gbé ilé kéwú kalẹ̀ tó sì gbé jàmá kalẹ̀ ìjọba padà gbá o àwọn náà fẹ́ gbérú ẹ̀ kalẹ̀. àwọn fi máa fi Hasan ti Cairo ti jẹ́ Al-Banna àwọn fi tọrọ lọ́dọ̀ Ọlọ́run. bàbá ló sọ bẹ́ẹ̀ fún wa àjẹpá àwọn náà ní mìíràn wọn ní gíláàsì tí wọ́n wò wọn wá ta mi àlà sí wọn láà bí wọ́n ti wá jẹ́ lárúbáwá tó wọn wá fàbùkù kan àwọn dúdú tí wá táwọn fàbùkù kan lónìí bí ẹ ti síra wájú Ọlọ́run. wọn fàbùkù àwọn fẹ́ràn lárúbáwá àmọ́ wọn ò torí ẹ̀ fàbùkù kan àwọn àfáwà tọkọ wa tí wọ́n já dá lárúbáwá mà. mo fẹ́ sàdákà ọ̀rọ̀ tí Sheikh wa dọ̀kọ́dún lè máa ń sọ bàbá ló sọ fún wa tí mo rọ níwàásí pé àwọn ọmọ kéṣe òun náà máa jí ń dágbére ni àwọn wà lábẹ́kúta wọ́n wá wọ tírénì láti Èkó tí wọ́n lọ Kánò. àwọn wá gbọ́ pé bàbá náà máa jí ń bọ̀ Ògìjì ni wọ́n sọ fáwọn. àwọn wá lọ pàdé wọn lójú orin lábẹ́kúta tí ọkọ̀ ojú orin lọ làwọn wá débẹ̀ wọ́n kí wọ́n tó kérò kí wọ́n tó máa lọ làwọn wá kí bàbá ní káwọn gbérí wá Àdàmú náà máa yí wọ́n wá sàlù gbá wọn lérí mú wọ́n wá sàdúrà fáwọn. àwọn ni astaudiuka ya Adam mo dágbére fún wọn nù ẹ̀yin dọwọ́ rẹ̀ o ẹ̀yin dọwọ́ rẹ̀ láàfọ́ lè máa sọ pé ọwọ́ á tó di bí ọdún mélòó sí wà látọ́ àṣẹ tí bàbá yìí wí ni pé ẹ̀rù dérí rẹ̀ o. àwọn tó ń gbọ́ pé á ìgbà tó di ọdún mélòó sígbà ọdún mẹ́wàá ogún ọdún sígbà náà àwọn wá lọ rí aláàjì wa bàbá wa Miskinu Billah tí n bá gbàgbé déètì náà wọ́n ní wọ́n wà ń bá dẹ̀ ń gbà náà bàbá Miskinu Billah ti pàkátà bàbá Tinubu wọ́n ní àfáàdàm tó bá di tó ogún ọdún sísìn ẹni tó bá fẹ́ déwájú rẹ̀ yóò bọ́ bàtà rẹ̀ yóò tún fọ́ ẹbọ́ àtẹ́lẹsẹ̀ rẹ̀ tí ilẹ̀ ọmọ jó tẹ́rù ọmọ bá wọ́n ní yẹ pẹ̀lú bàbá tẹ̀ ọmọ rọmọlù gan àwọn làwọn òkè kí ní fi bàbá yìí wí yóò bọ́ bàtà rẹ̀ tó fẹ́ bọ́ àtẹ́lẹsẹ̀ rẹ̀ láwọn kàkú. àwọn wá fi kún tí bàbá Namaji ńgbà tí kì ní ìdílẹ̀ nítawọn àgbàlagbà wíre
tí bàbá miskin billahi fi wá kó láyé àti wá wọ́n kó tán tí wọ́n dámọ̀ ta omi àbùkù sí wọn láà wípé mọ́ ọmọ kéwù jù yẹn lọ bí sọ Adamu Namaji ti tó wọn ò yé dákọ̀ léhun títí ni mùdírù náà tó ṣe ìyáwó baraka àti ìkìrámù ńgbàtà ṣe kàmsí náà wọ́n ní kí ọmọ Adamu Namaji àlífà wá gba mẹ́dàlì àbí kọ́ wá gba àwọ́dù ní markaz kéré táwa ń takò àlà sí ilé àfàwà nítorí pé kí ilé ìdarí sọ́dọ̀ àwa nìkan nítorí àpàdé ní lágége ọmọ mi kan náháwí ń ṣe mọ̀támọ̀rù tí ma ń ṣe ọwá pé gbogbo wa nítorí wá fi ṣe mọ̀dú ní ẹ̀kẹ́ni al-thaqafa al-adabu al-muhawara adabu al-hiwar fi adabu al-hiwar fi al-thaqafati al-arabiyya bí nǹkan ló fi ṣe àwọn akọ̀kọ̀ kọbásù wa àfáàwà ọlọ́mọ́sá sí dáadáa fún wọn Dr. Baboye wọ́n wá jòkó wọ́n wá sí mọ̀ọ́dú tí wọ́n lórí kíni tí láti bàbá sí táǹpẹ̀ ní rádù àdúwáhù táwọn Haúsá sí àná àṣíàtùl okòl ni bàbá Ọyẹ́ wá fi sí inú wá dùn gan inú bàbá Professor Hidir wá dùn ọwá dìde ń tọ̀ ó ní ẹwọ òṣìlúbù tí sẹ́wà dámú lò òṣìlúbù tó wà dáadáa ni ọ sàlàyé tó pọ̀ nígbà ọkọ́kọ́ dìde ara mi kọ́ bu aṣọ gé ní bàbá ìfẹ́ wíwò pẹ̀lú wádìí ti mẹ́lẹ̀ ọwá sọ̀rọ̀ ó délẹ̀ nítorí jẹ́ fẹ́ sọ báyìí ni pé àwọn kankan ń ṣẹlẹ̀ gbogbo wa pátápátá a gbọ́dọ̀ sí dawrun fa'alun fi ihsan al-mawdu'at al-wadi'at wal-waqa'i nahwa al-Sheikh Adam àmọ́kádà ní ẹ̀dàdà sí tàbábẹ́ sí gbogbo tàbábẹ́ sí lára pé ògo Sheikh Adam ògo Ìlọrin ògo Sheikh Kamal ògo Ìlọrin ògo Àgbàjì ògo Ìlọrin ògo Afálímì ògo Ìlọrin ògo Islam ògo Sunnah Nabi Muhammad sallallahu alaihi wasallam ẹ̀dà pẹ̀mọ́ jẹ́ àdútara wa ẹjẹ́ àdútà àwọn bàbá wọn nígbà tí wọ́n sọ̀rọ̀ lọ ó ní báwọn Haúsá ti sọ̀rọ̀ ọjọ́ náà kò sẹ́nìkan tó takò Sheikh Adam rí ní kìtàbíyà ní Nàìjíríà yìí àwọn ohun làkọ́kọ́ aláwọ̀ tó takò wọ́n rí asáríjágbé tó sọ̀rọ̀ ní àti aláwọ̀ kan tó sọ̀rọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni a máa ń tí bàbá ṣe ń bẹ̀ tọ́jú òun lójú ni wípé òun katira náà tó ẹ̀mẹ̀je òun wá rí bí àti bàbá ṣe ń fèsì ilman bi ilmin nakidan bi nakidin adaban bi adabi lẹ́sẹ̀ pé àwọn Haúsá ṣàṣejù lẹ́gbẹ̀ẹ́ kan bàbá ò bá wọn lọ bí tí wọ́n lọ ìgbà tó wá délẹ̀ mọ́ wá náà ó ṣeun wọn nínú mẹ́dùn sí tó wí mo ní tí bàbá bá wo ti àwọn Haúsá jọ́nà nǹkan bàjẹ́ lórí ọ̀hán bàbá lè mọ̀ púpọ̀ bàbá sì fẹ́ràn Haúsá gáyàtà ìfẹ́ ọ̀dà ọ̀fẹ́ kó bá wọn ní ọdún kolobá tí wọ́n ń jà lẹ́kọ̀ọ́ tí wọ́n fẹ́ lé gbogbo Haúsá kò lẹ́kọ̀ọ́ ẹni bá débìlà tàjí àbáyé dáràn ẹni bá débìlà tí wọ́n fa bẹ́ẹ̀ Haúsá fún báyìí ọ̀dáràn àbọ̀wọ̀ jàlábíà wọ́n fẹ́ sun mọ́ríkàsì wọ́n fẹ́ sun sí ọ̀hádà wọ́n ní tó gbé sí ọ̀hádà mo fẹ́ràn Haúsá kókò ní àìkọ́ mọ́ lọ kọ́dọ̀ ọmọ mọ́ríkàsì pín jọ wọ́n pín méjì jọ náà àwọn kan bá wó lọ́wọ́ lọ àwọn kan bá wọ́n bá sàdárù náà lọ bàbá wa dúró pé no àwọn òṣèta Haúsá nìkan ti Islam làwọn ń ṣe nítorí bá mú Awólọ́wọ̀ wọlé Islam wọn bàjẹ́ lẹ̀ Yorùbá àmọ́ tó ti bẹ́ẹ̀ báwọn bá Haúsá náà lọ àáfàá ní wọn ìṣẹ̀lẹ̀ bọ wọn ìṣòlóṣà kí làwọn Haúsá wa fi di tí ń jẹ́ pé bẹ́ẹ̀ nìkan bá ti sọ àfáà Yunus Dr. Yunus wọ́n sọ oúnjẹ ta lọ́dọ̀ wa fi jẹrin ẹnikẹ́ni bá sọ orí fún àti àfáà Harun Rashid bẹ́ẹ̀ bá ṣe rí fún Sheikh Adam bí Sheikh Adam bá sọ orí fún yàn aburú wọn èdè òun làfáà ó lè márùn sọ lẹ́gbẹ́ àwọn èèyàn sàbòsí fún Sheikh Adam púpọ̀ àwọn náà kọ́ síbi tí ra pé zalamuni nas zalamuni annas àwọn èèyàn sàbòsí fún mi púpọ̀ àmọ́ wọn ò retaliate wọn ò dúró láti gbẹ̀sán lọ́nà fi ní kẹ́yìn wọn ó dúró gbogbo ní wọ́n ń ṣẹlẹ̀ yìí pátápátá gbé àkáwà náà dúró ń do ọmọ dáadáa ọ̀rọ̀ bàbá Professor Hidir jazakallahu khairan ya Ustaz Abdulqadir ní márùn gbàrà tó ọ̀run ṣẹlẹ̀ àwọn pè mí nítorí bàbá náà fẹ́ràn mùdírù ọ̀dọ̀ mùdírù lèmi ti mọ̀ àwọn a máa ń pàdé Morocco yóò wá sọ mí dà fàgbà yóò máa ṣe kídùmọ̀ torí láì fi dí àbá àìlera tó ẹsẹ̀ tèmi gbogbo ẹrù mi ní òkú agbálagbà tó dókítà pòfẹ́sọ̀ tẹ́wàá ṣe báyìí ọ̀la Sheikh Adam ọ̀la mùdírù àmọ́ wá fẹ́ràn rẹ̀ ó tún máa ń fẹ́ràn gbogbo ọmọ Markaz
ṣùgbọ́n nígbà tí ọ̀rọ̀ yìí délẹ̀ Sítánì burú púpọ̀ ọgbàbẹ̀ pẹ̀lú àwọn ará Ìwó kí ló fà á àwọn ará Ìwó ní kùsùr láti wà nù rábítà tó àìmọ̀ ulama bíládì Yorùbá in tó fà á àwọn ló mọ̀ ìgbà táwọn ó joyè wọ́n joyè wazir ló kọ ilẹ̀ Yorùbá nígbà wọn ó joyè wọ́n joyè mufti ló kọ ilẹ̀ Yorùbá gbogbo kìíní ẹ̀ ń lọ mi ò tètè mọ̀ wọ́n á padà bí pòfẹ́sọ̀ lẹ́yìn ìgbà tí sẹ́wà bùkọ́dún lè márùn pè ní bíá ẹni yẹ ẹni wá ní ká dákun ó sì fẹ́ràn Amẹ́ríkà sí o àwa pè wọ́n àwa pè wọ́n ti pè wọ́n tẹ̀ márùn lẹ́yìn tẹ̀wé o àti ráyè sọ ni wọ́n wá ní ẹjọ́ kí ló pa yín pẹ̀lú mùdírù pọ̀ ní láìfírí kí ni mùdírù ṣe fún yín láìfírí kí lẹ́yìn náà rò pé ó ní kankan ṣẹlẹ̀ àmọ́ ní hakikatan mùdírù pé àwọn wọ́n sì ránṣẹ́ sáwọn pẹ̀lú lẹ́tà látọ̀dọ̀ Rabitatul A'imma wal Ulama pé oyè tẹ́ jẹ́ o Rabita fẹ́ kẹ́ dáhùn sóyè náà àwọn ọgbọ́sì nípínlẹ̀ Yorùbá lẹ pé oyè kíní àtòyè kejì bàbá pòfẹ́sọ̀ ní sàlàyé fún mi o wọ́n nílẹ̀ kejì ó tún ṣe sàá ní gbàtàwọn tí kò sí dáhùn náà wá ni wọ́n á gbé ẹjọ́ lọ sí court ní Ọ̀ṣun state gbogbo Rabita wọ́n pe Ìwó lẹ́jọ́ pé ẹsẹ̀ dáwò èèyàn tẹ́ẹ̀jẹ́ agbọ́ pẹ̀lú ọkọ̀ ilẹ̀ Yorùbá pòfẹ́sọ̀ ní sàlàyé fún lẹ́yìn náà ni mufti ọ̀hún tó wá sọ̀rọ̀ ọ̀sọ̀ kan sí Adam ọlọ Cairo wọn gbà wọ́n àwọn ọmọ tàwọn ni wọ́n wá gbà ní Cairo ọwá fakí mùdírò wá sọ̀rọ̀ pé akíní ṣẹlẹ̀ làwọn wá dìde wọ́n wá ní láàrin wọn bàbá mùdírò Markaz wọ́n tún gbé àfà Jùmọ̀lẹ̀ lórí àti Yẹ̀sàlúnà Kàfà Masudi wá sáwọn dákẹ́ ní ẹ̀gbọ́ gbogbo nǹkan tí ń lọ yìí ni lọ afaka wọn dìde sọ̀rọ̀ àwọn ìṣẹ́ wá rí pé ó dàbẹ̀ pé mùdírò lè bínú wọ́n lè sọ̀rọ̀ àmọ́ yóò ní sábàbí kan bá àfà wá sí rínú àbádà wọ́n sì jọ ọ̀rọ̀ wọn á lè ṣe jàǹjàǹ ó lè ṣe rẹ̀gẹ̀dẹ̀ ó lè ṣe bùkátà gbogbo yẹ̀rì àmọ́ yóò ní sábàbù nùzúl àbí sábàbù wurud wọ́n á bẹ̀ wọ́n mo ti wá pè wọ́n tẹ́ pé àwọn ọ̀rọ̀ tá a sọ wọ́n lè sẹ́ndì ẹ̀ sí ṣùgbọ́n màtá dé mọ̀támọ́rò yẹn tíjọ́ kìíní lèmi wá mo sì fi ẹ̀rí sí wá díjọ́ kejì mi lé lọ ṣùgbọ́n tó wá dìjẹ ẹ̀rin ni Professor Hamza wá pè mí pé àwọn rí kílẹ̀ tí ń pè é àwọn rí fídíò kan tó sẹ́ndì sáwọn o kóń tó ń sì dákọ̀ mí ń bẹ̀ kí ni mo rí sí àárọ̀ ìlà tó wá rọ̀rọ̀ sọ wípé bẹ́ẹ̀ ni bó ti rí náà wọ́n ni mo ṣe o ṣùgbọ́n pẹ̀lú ògo Ọlọ́run parí pé àwọ̀ ọ̀fẹ́ kí lé ọya a fẹ́ pé èrò wọlé ni ìsìláàmù fún wa ní òríyà ká lé mùsùlùmí dànù ká máa yáfi ẹ̀ títí débi tí ó bá ṣàṣejù àmọ́ fẹ́ kí a fa kèfèrí wọlé wal mu'allafati qulubuhum nínú zaka káfà wọn wọlé iná ní kílé ó kún kílé ọjọ́ ṣùgbọ́n ẹni tí ó mọ̀ pé kílé ọya inú ilé náà wọ́n wà àwọn tí ń gbé kílé ọya pọ̀ nú ilé àwọn lọ fún wa kí ará àta ọ wọlé wá pé wọ́n bá lè ya kí ọya abẹ́ àwọn àtàbẹ̀nú ilé tá jẹ́ markaziyyin abẹ́ àwọn àtàbẹ̀nú ilé tá jẹ́ Ìlọriyyin ẹjẹ́ agbó yé pé ogó lọ́rí ó tóbi o ẹ̀dàpọ̀ mọ́jà fẹ́rari mo fi opportunity yìí gbé mẹ́sẹ̀jì yìí jáde fún gbogbo àwọn tá ń jẹ́ Zumara Ìlọrin àtàwọn tá ń jẹ́ Àdàbí Ìlọrin tá ń jẹ́ Markazi Ìlọrin Zumaratu Suada Ìlọrin gbogbo tí ìjà àfáà lè kí ó kọ̀ọ̀kan Ìlọrin ni wá Ọlọ́run kó ṣe wá lọ́mọ rẹ̀ fáwọn tó ṣẹ̀ wá pẹ̀lú mímọ̀ kún ìwà rẹ̀ fáwọn tó ṣẹ̀ wá pẹ̀lú mímọ̀ kún jẹ́ ní Ọlọ́run. Ìlọrin ni wá Ọlọ́run kó ṣe wá lọ́mọ rẹ̀ fáwọn tó ṣẹ̀ wá pẹ̀lú mímọ̀ kún ìwà rẹ̀ fáwọn tó ṣẹ̀ wá pẹ̀lú mímọ̀ kún jẹ́ ní Ọlọ́run. ìmọ̀ ní ká kọ́kọ́ dù nígbà táwọn afáàn sọ̀rọ̀ látọ̀wọ́ kí wọ́n fi ń sọ̀rọ̀ ní ìmọ̀ ní bàtí Professor Yunus inshallah ankori
tí wọ́n sọ̀rọ̀ nísìn ìmọ̀ wọn fi sọ̀rọ̀ àwọn ìlú kan ti wá wà tán ti rẹ́dì pé kí ní ń jẹ́ lọrin lónìí kò sí ti jẹ́ bẹ́ẹ̀ fi kulli makan fi kulli mawdu'at bọ́jẹ́ ìmọ̀ ni àti báyìí kẹgbẹ́ kódà àti jù yín lọ gbogbo ìlú náà pọ̀ wọ́n sọ pé lóòótọ́ lẹ jẹ́ àfa àmọ́ lánàá ni lónìí kódà mí ẹlòmíì lẹ jẹ́ àfa àwárí èé wá ṣèjàngbọ̀n àtẹ́bú àti kò ń dá fún bàbá rẹ̀ yọ́pà yálàyà rẹ̀ láfi ṣe o àwọn kan ti tàpá sí lọrin bẹ́ẹ̀ níjẹrin ní àwọn àdúgbà kiri táwọn àfáà wá lọ bàbá wa láàyà lọ Ìbàdàn rí ó ní ìdánwò tí wọ́n ṣe fún bàbá láàyà ẹnu wọn láńsọ́ Adam láti gbọ́ bàbá wa sí Tajul Adabi lọ Ìbàdàn ó ní ìdánwò tí wọ́n ṣe fún Tajul Adabi kí àdídì Sadal Arabi ó tó jáde ìmọ̀ná fi dáhùn tí kálukú sì dákẹ́ síbẹ̀ pé àfáà làfáà yìí lugatan wa fiqhan àwọn àfáà mi náà tún lọ bẹ́ẹ̀ kò tó kàn sí wa Adam nígbà tí sí wa Adam wọ́n lọ wọ́n fi pé ẹgbú bàbá mi láti bàbá mi ń jẹta wọ́n wá fi sùúrù sí arúfá wọ́n fi dárọ́ bítà sí Ìbàdàn ọ̀hún ẹwọ́ òṣùlùbù yẹn bàbá Sàláàtì kìí ṣe pé wọ́n lọ bú yẹn bàbá wa ń dá Sàláàtì náà ló Ìbàdàn pẹ̀lú bàbá wa Ṣéhù Ibrahim Sakama ó ní òṣùlùbù bí wọ́n ti lò wọ́n kà débẹ̀ ńjọ́ kan bàbá Sakama ló sọ fún wa nínú tafsiri Markaz tí mọ́rọ́ wà sí pé wọ́n wá òjò wọn òrójò wọ́n fi karama ti wìláyà wọ́n fi jẹ́jẹ́ pé Ìlọrin jẹ́ lọrin wọ́n ti ń wá sí pé wọ́n á gbọ́ pé Olúbàdàn tó Olúbàdàn ni wọ́n ń jẹ kọ̀sọ́ bá ń jọ náà bọ́yẹ̀ ìtọ́ tí ó jẹ inú sì kẹta ọba tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń jẹ àwa ni afá kàmọ̀dé wọ́n ní gbàdúrà ń bẹ lára rẹ̀ wọ́n pè Sàláàtì Kàdìríyà wọ́n pè ẹ̀já lọ bá kọ́ tọrọ òjò fún wa wọ́n lọ bá bàbá wa Sakama wọ́n sì ń gbé Ìbàdàn bàbá wa Abdullahi ọlọ́run bá kẹ́ gbogbo wọ́n ní bàbá sí wa bí tí wọ́n lọ asọmọ́dì tí wọ́n sàsíkiri àwọn kan máa ń béèrè yìí àwọn dà wọ́n láwọn Olúbàdàn lọ́rọ̀ wá kí ló dé à ń fẹ́ òjò kí ló dé tẹ́ ń fẹ́ jù ààrò mi omi tilẹ̀ lẹ́ ń fẹ́ àbí ti sánmà òjò ti rọ pé kásàrójò ní tọ̀ ẹ́rì pẹ̀lú ẹ máa lọ ní ọba lọ láwọn tó wá ní bàbá yóò béèrè owó kan bàbá Sakama ní ọwọ́ níbẹ̀rẹ̀ kankan lọ́wọ́ yìí wọ́n ní ẹ máa lọ náà nù bàbá Sakama wá ní láti bí aago 10 àárọ̀ tí wọ́n ti lọ àwọn òfẹ́nu kan mọ́ bàbá bá ń bá nǹkan mi àyílà tó àlásà bàbá onílẹ̀ ni wọ́n rojo Ìbàdàn láwa ẹ lọ tán èmi ni wọ́n mọ̀ èmi ni wọ́n máa dà láàmú bàbá ní Ibrahim ó tún ṣe iyèméjì ni ọwọ́ gbà mí gbọ́ ni ẹ̀yin mo gbà yín gbọ́ àmọ́ kí ni láti ẹ̀jọ̀kó àṣàdúrà bá ń gbé táàṣà kí ni bí tẹ́lẹ̀ báyìí tán fi ń sàlùwàlá àbá sàlùwàlá bá kírun àbá tún daṣọ bá tó lọ fi àlélẹ̀ ánà kúmùlà ọjọ́ ó sẹ̀rọ̀ lórí lókùn wọ́n Sàláàtì wa taslimi àríkà tahiyyati ala al-Mustafa al-Mukhtar khairil bariyati Sàláàtì taslimi wa àríkà tahiyyati ala al-Mustafa al-Mukhtar khairil bariyati Sàláàtì wa taslimi wa àríkà tahiyyati ala al-Mustafa al-Mukhtar khairil bariyati. bí ìwáyà ń bá dínkù ẹwà ikú sọ́dọ̀ àfà tó yìí ètè mìíràn ti mẹ́nu wọ́n ní bàbá ní máa lọ wọ́n nígbà tí ó tó aago 5 àbọ̀ sí 6 ló bá dé kà lójú bá bẹ̀rẹ̀ sí rọ irú wìláyà báwọn ìmọ̀ làwọn àfà Gàzálì fi dáhùn àwọn ṣẹ̀ríà fìkìhíyà wọn bí àfà Gàzálì ṣẹ̀ríà lọ̀gàwíyà ni wọ́n bí bàbá Tajul Adabi ló fi àdídì Sadal Arabi lè dáhùn ọ̀rọ̀ ìsìjábà wìláyà wọn bí àfà Sàláàtì yóò bẹ́ẹ̀ pọn abà rẹ̀ kò ní dá fún aláyà rẹ̀ kọ́ ni wọ́n fi ń dáhùn Ìlọrin fi ń jẹ́ Ìlọrin nígbà Ọlọ́run ó sì tẹ Ọlọ́run gbé sí Ádámù dìde àwọn alọ̀dára bí tọ́tìlá àìmọ̀ wọlé máa kalẹ̀ ìmọ̀ ni wọ́n lò ń bẹ̀ jẹ́mọ́ tá ń bá lọ́rọ́ bí tàbàbó ní ẹ̀yàn ìdára àyè àfá ní ẹ̀múra àwọn àfá àbàdà àfá ni wọ́n ẹ̀rì tàbá dọ̀hún ẹ̀rì wàláì bàbá sọ bẹ́ẹ̀ fún wa ìlú kọ̀ọ̀kan tá ń bá lọ àtàbẹ̀ ń dára bàbá sọ pé ìlú báyìí tá ń lọ ní tá bá ń bẹ̀ ní ìlú báyìí tá ń lọ
sùúrù ni bàbá fi ṣe. Bàbá wa débi tán dájọ́ àwẹ̀ wọ́n wà ní àfókè ààrẹ kí lórí sí, àfáwà Mahdi bàbá Murtala kí lórí sí, àfáwà Abdulsalami ẹ̀gbọ́n bàbá Murtala ìmámù kí lórí sí. Tí wọ́n bá ń sọ̀rọ̀ ẹ̀ mọ̀ pé wọ́n máa kéwú. Ògo Ọlọ́run tọ́lọ́run ṣe fún sí Ádámù máa hàn pé àwọn yìí mọ̀ kí wọ́n torí wọ́n máa dákọ̀ tíra ni wọ́n sì máa dákọ̀ sọ́fù àti wọ́n ti rí lẹ́wàá mọ̀ pé bàbá tó wá jà máa gbogbo nǹkan yìí jọ tó wá jẹ́ lọ́rin. Ọlọ́run kò ṣe wá lọ́mọ rẹ̀ fáwọn tó ṣẹ̀ wá pẹ̀lú mímọ̀ fún ìwà rẹ̀ fáwọn tó ṣẹ̀ wá pẹ̀lú mímọ̀ fún tẹ̀lé Ọlọ́run. Ẹ lákùn sí àwọn tá a wá rí bá ń kọ́ ẹ ká máa lọ tẹ̀fá sọ ẹ ká máa lọ sáwó sọ ẹ ká máa lọ gbósógbàjẹ́ nítorí pé afẹ́ kọ́lé afẹ́ ra mọ́tò afẹ́ dèrò afẹ́ dàwó. Bí Ọlọ́run bá ká wa mọ́ tó bá ti bùn wá mímọ̀ tá a sì jọ àwọn bàbá ó ti tó. Bàbá sí Ádámù ni wọ́n sá fún gbogbo ń tàn wá kì í wọ́n sì rèté ní wìláyà àti ilmu yẹn àti makamatu àti karamatu tí wọ́n fi lọ́dọ̀ Ọlọ́run fàbùkù kan wọn. Bá a ti ń ṣe yóò tó gbogbo àwa ọ̀dọ́ wọ́n bá a ti ń ṣe yóò tó ẹjẹ́ torúkọ́lọ́ ń bọ̀ wá ní nǹkan sì bá ń lé ẹjẹ́ akọjú ẹ̀ síbi táwọn afáwà ìkọjú sí ká máa katira sẹ̀ríà ká máa katira torí tá a bá pàdé sẹ̀ríà àwọn ìdáhùn a sì kí sì ti dé kò rí báyìí tẹ́lẹ̀ táwọn bàbá orí mọ́tò gùn wọn àrí lé ìgbádùn gbé wọn ò róúnjẹ ìgbádùn jẹ pẹ̀lú àwọn ìyá wa kò sì burú fún wọn wọ́n sì ní nákàlí tí wọ́n lè sà wọ́n láṣìírí tí wọ́n lè lò wọ́n bẹ̀rù Ọlọ́run débẹ̀ Ọlọ́run wá sí rọrùn fún wa ọwọ́ akúkáwa náà orí tẹ́ ní gbígbàdúrà wọn Ìlọrin ni wá Ọlọ́run kó ṣe wá lọ́mọ rẹ̀ fáwọn tó ṣẹ̀ wá pẹ̀lú mímọ̀ kún ẹni Ọlọ́run. Fáwọn tó ṣẹ̀ wá pẹ̀lú mímọ̀ kún ìwà rẹ̀. Ẹ jẹ́ wọ́n á yà sọ́dọ̀ afá Adam ta sọ lóko yìí ti dúbà wọn. Bàbá wa onílé márùn-ún bàbá wa Salati iṣẹ́ tí ẹran méjọ́ mọ jẹ́ ẹ wà pè àfáwọn torí wọ́n fi hamasa sọ̀rọ̀ báwọn kan ló tún wú wọn nù ni torí bàbá náà dáa púpọ̀ ẹni tí bàbá Hamza náà wọ́n làwọn fẹ́ràn pòfẹ́sọ̀ gan nítorí àwọn gbèsè tó dáa tó gbé iṣẹ́ tẹ̀ máa wá sí àtún wá sí èmi náà tún pè wọ́n orí ká máa kọ́ máa dáa sí náà ní láfẹ́ bàbá wa Mudirul Markaz wọn yìí jà lérí ẹ̀bí tí wọn bá rẹjọ́ rò wọ́n rojọ́ fún yín jẹ́ bá sì rojọ́ fún yín yẹ́ wípé ṣé bó ti rí rèé wọ́n lè wá bínú wọ́n lè sọ nígbà tí ń sọ láàárọ̀ yìí fún bàbá wa pòfẹ́sọ̀ ní wọ́n lè bínú fún wọn ní sọ pé wọ́n sọ̀rọ̀ tí ó dábẹ́rù lẹ́nu níbẹ̀ ìdí inú tó yẹ pé àtúnṣe ní kí a tún mọ́ra sí torí bàbá wa ló kojú àwọn òsì gbọ́dọ̀ túká ká jẹ́ ní Ọlọ́run kájọ́ máa rí Ọlọ́run yàn wọ́n lọ a sọ pé ọ̀rọ̀ afá Adam tàbí wípé mo kọjá lọ ní Suratul Ra'd náà a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim Allahu ya'lamu ma tahmilu kullu untha wa ma tagidu al-arham wa ma tazdadu وما تكيد الأرحام وما تزداد وكل شيء عنده بمقدار عالم الغيب والشهادة الكبير المتعالي سواء منكم من أسر القول ومن جهر به ومن هو مستخف بالليل وسارب بالنار له معاقبات من بين يديه ومن خلفه له معاقبات من بين يديه ومن خلفه àwọn tí ń sọ nǹkan mẹ́jọ kó bá يحفظونه ọ̀pọ̀ tí wọ́n lẹ́nìkan lọ mọ́ndàlá gíná lọ lẹ́kọ̀ọ́ ọlọ́sọ abẹ́ tó ní náà sí إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم وإذا أراد الله بقوم سوءا وإذا أراد الله بقوم سوءا فلا مرد له وما له من دونه من وال
له معقبات من بين يديه ومن خلفه يحفظونه من أمر الله gbogbo bímọ bímọ ẹ̀gbọ́n tọ́lọ́run wí gbogbo ẹ̀yin ìyá tẹ́ lóyún agbé látòrí àfáwà Adam tàbílẹ̀ nù bàbá fẹ́ kí lè wọ́ parẹ́ tàà fẹ́ kí lè kí wọ́ parẹ́ tàà fẹ́ kí ọlá àwọn bàbá wa tápà ní gbọdọ̀fọ̀ àti ìdí òpòpò tàà fẹ́ kọ́ parẹ́ ẹ dákun tá ṣe rèé o àwọn ọmọ àfáà ọmọ ṣéhù ọmọ kútùbù ọmọ súfì ọmọ sálàfí tàà fẹ́ kí lè wọ́ parẹ́ Allahu ya'lamu ma ta'milu kullu unsa ọlọ́run tí ma wo tí obìnrin tí lóyún foyún tó ní sínú mẹ́lẹ́rí rẹ̀ ní mẹ́lẹ́rí bú ọlọ́run tí ma wa ma tagidul arham àtèyí tá lóyún ẹ̀tẹ́jẹ̀ ọ̀dálẹ̀ tí ò ní jọmọ àtèyí tó yẹ pé yọ́kàn wá lómi àtèyí tí ó fi bí nǹkan kankan tí ò ní lárí tí ò ní jẹ́ èèyàn ìjẹ́ wà lẹ́jẹ̀ lásán èyí tí wọ́n fi bí ẹranko èyí tí wọ́n fi bí ẹni tí ò ní pé èyí tí wọ́n fi bí ọlọ́run tí ma gbọ́ máa tagidul arham alẹ́ ọmọbìnrin tí ó máa produce ọlọ́run tí máa wọ́n máa tasidadu èyí tí ó tún máa lékún tọ́kítọ́ bá bí ẹyọ kan tí ó bá bí kejì ìbejì ní òbí tí ó bá bí ma kẹta mẹ́ta ní òbí tí ó bá bí ma kẹrin mẹ́rin ní òbí tí ó bá bí ma karùn yóò máa tasidadu yóò máa bí sí yóò máa rẹ̀ sí tóun náà dọlọ́mọ rẹpẹtẹ ó lè jẹ́ pọ̀ ọmọ kan ṣoṣo ló kù fẹ́ lómi ìláyé ọmọ kan wà dẹ́lẹ́gbẹ̀ẹ́ ọmọ tẹ̀sídà. bàbá wa ìmọ̀mù wa olórí ìtagó mọ̀mẹ́ntò sílẹ̀ àyí tí ń jẹ́ pọ̀ ọmọ mẹ́wàá wọn bí ń jọ náà ọmọ tẹ̀sídà dùn wọ́n máa bí ọmọ ọ̀kẹ́ wọ́n á bí ọ̀kẹ́ tóbìnrin ọba bí ọ̀kẹ́ ní ọkàn bí àpò báyìí ni àwọn àǹsànà rọ́bíà ìwé kan jáde ní Uganda ìwé ìròyìn kan jáde nínú ìwé ìròyìn jọ náà wípé ẹnìkan bí 25 ọmọ ọ̀kẹ́ ni wọ́n bí pọ̀m lẹ́ẹ̀kan náà láì lóbi 25 ọmọ yẹn ìgbà tó tó bí ìṣẹ́jú mẹ́wàá àwọn bí márùn kú ń bẹ̀ ìgbà tó tó bí ìṣẹ́jú mẹ́wàá sí wọ́n sàkú àwọn 15 tí ń jẹ́ mẹ́wàá kú okù 15 ní 25 ìwé ìròyìn gbé jáde sọ́rọ̀ bí aláwájọ́ ọ̀nà mo gé pamọ́ sílé nínú ìwé ìròyìn kan náà wọ́n tún bímọ náà ní Uganda náà wọ́n ti bí wọ́n bímọ wọn nígbà wọn ó rí ọmọ wọn ó ti hurun lábíyá ó sì ti hẹ̀yìn ó ti pé ó sì hurun lábẹ́ nígbà odòsù kan báyìí ọbẹ̀ sí period tẹ́lẹ̀ pé mẹ́rin báyìí súnmọ́ báhùn yóò lóyún Allahu ya'lamu kullu unsa wa ma tadri ẹ máa dákẹ́ ní mọ́kìf kọ̀kan lẹ́ máa dákẹ́ tí máa náà fi pé tí ò ní jẹ́ kéléwèlè àmọ́ wà máa tẹ̀sídá ìjónù olúwa ní gbogbo nǹkan mo ti límítì ẹ̀ ó ti wà limited kò sáṣìṣe kan lọ́dọ̀ ọlọ́run kódà bàbá tọ́ bọnú ẹ̀ dáadáa á pè ọ̀sáṣìṣe fáwà náà tó ráwà láfẹ́ nà fásà tó lọ ti kàtàkà kò ti kàdára tẹ̀fíìsù ni a lè ró bá kankan mọ́ rí bẹ́ẹ̀ mọ́ èyí tó pọ̀ sí ti fi jẹ́ pé lọ́dọ̀ àwọn ulama al-ijtimai àwọn sọ wípé al-waqa'i àti al-waqa' àti al-haqiqatu wal-waqa' al-haqiqatu wal-waqi' haqiqa ni bí ó ti yẹ kó rí wákìú ní bó ti padà wá dàmọ́ wa lọ́wọ́ tá expect níta rò pé yóò ṣẹlẹ̀ ẹ̀tọ́ lọ lé kéwú tí ń katira tí ń ha tí ń ṣàìsùn tí ń bẹ lọ́hùn tó wá sí ìdáwò tó wá fẹ́ẹ̀lì gbogbo tí àwọn sáìlù tí yẹn fi páàsì ló ti ṣe àkíkà ló yẹ kó páàsì ní kó ṣe kò kí ọ wá fẹ́ẹ̀lì wá kéèmù àmọ́ ẹni tó yẹ pé kí wálé kéwú dédé ń ṣèranù kì í kò tún ní tíra pé gbogbo àndà tàbí kí àndà ò tí ẹ kò pé nígbà tí ó wá ṣe ìdáwò wá gbé ẹni tí ń gbìyànjú
sẹ́wọ̀n pé wákì ní kìí ṣe àkíkà àwọn kan fẹ́ sọ pé èyí tá ń pè ní àkíkà ní wákì èyí tá ń pè ní wákì ní àkíkà lọ́wọ́lọ́wọ́ fi sọ pé idha waqa'atil waqi'a tó sàdákà wákì ńjọ́ tí òkodoro ọ̀sẹ̀lẹ̀ laysa li waqa'atiha kadhibatun khafidatun rafi'ah a jẹ́ pé tó bá padà já sí ní jẹ́ wákì báwa ti rò ó sí la pè ní àkíkà ẹnu òkò lórí ẹ̀wọ̀n ní tìláfù àwọn kan ní àkíkà ní bó ti yẹ kó rí wákì ní bó ti wá dàmà wa lọ́wọ́ ẹ̀rí ọmọ tá a fẹ́ bí ó ní plan tá a ṣe fún tá a bá fẹ́ kí ilé wọ́n parẹ́ bó làwọn bàbá wa ti ṣe inna Allaha la yughayyiru ma bi qawmin ilé àfá ò ní ìdílé kèfèrí o àfitẹ́ bá ṣe bá bàbá yìí ti ṣe mọ́ ìlú àfá ò ní ìlú ẹbọ o àfi bẹ́ẹ̀ bá ṣe bá bàbá yìí ti ṣe mọ́ hatta yughayyiru ma bi anfusihim fa idha arada Allahu bi qawmin su'an fala maradda lahu bọ́lọ̀ ń bá wá fẹ́ ṣàìdá fún lé kan fẹ́ bí kan fúnra kan fún lú kan yóò wá yí wọn padà wọ́n máa wá já wọ́n wá ní ṣètò ọlọ́mọ wọ́n wá mọ́nà mítọ̀ wọn ní mọ́nà bàbá wọn tó jẹ́ ní ọlọ́run tó mọ́ lẹ́wàá rí pálá ìmọ̀ kan máa bọ́ nú lé àfáàwà onílé márùn fẹnu kan lẹ́ẹ̀kan pé ọ̀pọ̀lọpọ̀ lè mí wọn ti dà bí ẹ ti dà kò sí tọ́fà wọ́n ti fọ̀nà bàbá wọn lẹ́ni ló ṣe ó déédéé wákàpọ̀ lọ́nà ó ṣe wá lọ́mọ rẹ̀ tí wọ́n fi mọ̀ ṣẹ̀ wá pẹ̀lú ká jẹ́ ní ọlọ́run ká jẹ́ ní ire àfi ká rọ́jú o ká má wo tówó yìí o ká sì má wo tọ́lá ayé ká má retain pé bóun bàbá mi ti rí bóun bàbá mi ti rí bóun làáfà mi ti rí bóun ní ṣe ní fàbùkù kan àáfà mi kò yẹ bàbá àwọn àfáwà ẹ̀yìn náà pé bí ọjọ́ Adamu ti rí ní ṣe èmi yìí tí mo jọ sí Adamu lọ́nà wo bàbá àwọn àmì bá tún débi kan wọ́n ní sí Adamu jẹ́ àfá ńlá sin bàbá ń bọ̀ bàbá ló sin gbogbo wa nítorí kí ni à ń lọ ilé kéwú owó wa wọn dàmú wa ní owó báwọn àfá mi ti dàmú èèyàn atún kéwú tẹ́ ọdún ní àjòkú bàbá wà lọ́fíìsì báyìí wọ́n fún wa lóúnjẹ ọ̀sán mẹ́tọ̀lọ́ tí wọ́n bá jẹ gangan kìí ṣe pé kí wọ́n jàjẹkù wọ́n á gbé tó ń jẹ ìjẹ ìtafọ́mọ kí wọ́n jẹ àwọn ìyàwó bàbá ní wọ́n ń dáná là ń jẹ àbá mélòó ní ṣe bẹ́ẹ̀ Dáúdà wá tọ́ oúnjẹ yíwo Bọ́lá tàbí òní ọ èmi ní òní wá tọ́ àbí àfáà sí Sùlẹ̀mánù kò níyàn wí wáyà lọ sí kí níwá àbọ́pọ̀ ní tọ́ òní sọ́pọ̀ ń gbáwẹ̀ ní àwẹ̀kẹ̀ àwẹ̀ ti tán náà nù àtọ̀ ò tọ́láta àbí ọ̀láta ọ̀dá wá lọ ra sèré wá fún mi wá lọ sí kíní wá gbogbo èyí ohun tán bá wá jẹ́ kùn ó tún fún wa lówó bàbá ó tún wá pé a dìbọ́tìnì rẹ̀ yìí òtútù bẹ́ńtà méjì nǹkan kó ṣe ọ́ ọmọ ọlọ́mọ jẹ́ ajẹ́ bí o a ṣe kankan o bàbá tún jíjọ jímọ̀ wọ́n tún dáná gbogbo jẹmọ́ wa jẹ bàbá dọdún ó tún fún wa ní nǹkan níbi ọdún àwẹ̀ níbi ọdún léyá níbi gbá níbi àwọ̀ tá a bá lọ sí bùkátà bí ẹbí wọ́n tún fún wa ní nǹkan wọ́n á bá wọ́n náà lè lárúbáwá níbo láti wá sí Markaz táàbà sin àfáà wa á jẹ́ pé à ní gbà kankan àwa láàmọ́ mú lọ ìjọpẹ̀ lẹ́sìn àwọn onísìn wa tún lọ ọ̀dọ̀ Ọlọ́run ibẹ̀ wọn ò ní parí láíláí báwo ṣe Ọlọ́run yẹn ni tí ó ṣe é mo fẹ́ fún ní ẹ̀sáǹpù kan tó kéré ẹnìkan kan pè wájú oníkọ́lọ́ ní ó ṣe é délẹ̀ Ọlọ́run lọ sí Senegali wọ́n ń pè sí Ibrahim sáwọ̀ láàfá kankan Nàìjíríà ní Yorùbá ni àwọn arígbẹ́ tí ń pọ́ sí ní àṣùlé àwọn nìkan ọba tí wọ́n wà ní ọ̀nà àtàn àwọn ni wọ́n lọ́kùnrin náà ládùúgbò wọn òun wá tún ní pé wọ́n lè ṣéwù tọ̀hún ṣéwù níjọ́ táwọn nìkan ọba wá lọ kí lọ́wọ́ ní ẹ̀yìn àfáàyè wà bàbá ṣe Ádámù tó tóbi púpọ̀ Senegal ni mo ti dá ń pe ṣéwù Senegal pé wọ́n sì pé ó kọ ṣéwù ya gbogbo ilẹ̀ ti há ṣéwù mọ́wọ́ ẹ̀yìn olókọ̀ kan tẹ́fún sí Ádámù tí ó fi jù yín lọ nìyẹn ti bá du gbogbo kọ̀ ṣẹgbọ́ yé gbogbo ilẹ̀ rẹ̀ ti dé ṣéwù káàkiri ṣéwù Ádámù yìí mọ̀ símpù ẹ̀dùn mùdírù mọ́ lọ́wọ́ ẹ̀dùn kí ẹ̀dùn dùn ṣéwù náà mọ́ lọ́wọ́ ẹ̀wọ́ kọ̀ọ̀kan tí wà ní àwọn ti fún wọn lókọ̀ ókọ̀ tán jẹ́ mọ̀já dídù àwọn onímọ̀ tán mọ̀ nǹkan ni wọ́n fún wọn kò yé gbogbo ara àtàrí ẹlẹ́ẹ̀kejì òun wá fẹ́ ṣe nǹkan sí Markaz kọlọ́njọ́ wọn orí sí òun fún Markaz ní 50 acres ọjọ́ ti Markaz ó ti bẹ̀rẹ̀ kọ́lọ̀ síbẹ̀ jálẹ̀ ó ti sanwó díẹ̀ kìí sọ ọmọ Markaz bọ́ bá lọ ṣe ẹlòmí ó ṣe é ní wàhálà rẹ̀ mọ́ sí bá bá bẹ̀ ọpẹ́ wá sí fún rẹ̀ ní ẹ̀yẹ kìfúrú bí i àhàkùlẹ́
faqad wakkalna biha qawman laysu biha bikafirin kì í sọmọ Markaz kì í sára Agége wọ́n pọ̀ bẹ́ẹ̀ àwọn tó ń ṣe nǹkan sínú ọgbà ìsìn àbẹ̀lòmí rí mùdírù ni wọ́n mọ̀ látara bẹ́ àwa tá a bá kù tá a ṣe làákàyè ní tá a bá ṣe fáwa àfáwa wọ́n ṣe jù bẹ́ẹ̀ lọ fún wa inna Allaha la yughayyiru ma bi qawmin hatta yughayyiru ma bi anfusihim wa idha arada Allahu bi qawmin su'an fala maradda lahu. àwọn kan mọ́ ìkímọ̀ kan kékeré kan wá kí mọ́ bá gbà sóyí wọ́n ní eégún kan bẹ tí ma jáde lọ́dọọdún tó bá dójúlé kan tí àwọn bá lè rẹ̀ ń bẹ gbogbo àwọn ọmọ pé tí bá ti péjọ yìí eégún wọn máa pé bá lè léyìn oko eríire o bó ti ti náà ni wọ́n máa ṣe o bó ti ṣe wọ́n ní kọ̀ ládùúgbà méjì tí ó sì wọ́n máa fún lówó tó bá dágbó lé kan tí gbogbo ẹ̀ dá tó kù yá kan tí ranjú mẹ́ àbí bàbá kan ló gbọ́ pakalẹ̀ tí tó gbé kù wọ́n síwájú kálukú tí wọ́n súnmọ́ yọ ní ẹni bá lè lé ìgbẹ́ tí ṣe náà ni ẹ máa ṣe o ẹ má yí padà ó bẹ́ẹ̀ tí ṣe náà ni wọ́n máa ṣe o tí lè fi túká mọ́ lérí bọ́ tí ṣe náà ni wọ́n máa ṣe gbogbo èèyàn fi sá fún ọ wọn ní kọ́ ládùúgbà mi ti ṣe tí ń túmọ̀ inna Allaha la yughayyiru ma bi qawmin hatta yughayyiru ma bi anfusihim. ilé ńlá ni ilé yìí o ń ta wá kọ́ ń bẹ̀ ni pé ṣe kíá ń sáré kọ́ náà ni هي الأنساب تنموس وتزهو سكيا إذا زكيت بحسن التوصيات. mo gbé fọ́tò tàfà kan tó sọ pé yẹ̀lẹ̀ àràhámù mo wá ní yẹ̀lẹ̀ ànsáàbù ẹbí nìyẹn tẹ̀nìmú ẹbí yóò máa lọ sókè súnmọ́ tẹ̀síhú yóò sì máa rúgalẹ̀. ìlàzùkìyàtì bí owó sí ní tọ́ọ̀síyá bẹ́ẹ̀ bá kọ́ wọn lẹ́kọ̀ọ́ ni ẹ̀kọ́ Ádámù lẹ́kọ̀ọ́ àfá bàbá Ádámù dà tọ́ wọ́n náà wọ́n kọ́ lẹ́kọ̀ọ́ ni o dání ẹ̀kọ́ máa rẹ̀ ọkọ̀ dé yunifásitì ní Ọlọ́run sì dá sí fún ọ àtàwọn aṣáájú ẹ̀ gbogbo ẹ̀yin ọmọ ilé yìí àdúgbò yìí ẹ má jẹ́ lọlẹ̀ kìí sowó nìkan àpẹ mọ́ owó àmọ́ ìmọ̀ àtẹ̀sìn ẹ dákun ẹ dákun ẹ dákun. ìmọ̀ ẹjẹ́ ó dúó ẹ wá jẹ́ kẹ́sìn okun tọ́rẹ́sì láfíńsẹ́ fàárí lọrin àti kíni àti mọ̀ lọ́lọ́run wá ṣẹ̀ṣẹ̀ fowó kún ó yóò fi kún owó ti wà nílẹ̀ àmọ́ àti ìtaàjẹ́ ń bẹ́lẹ̀ àmọ̀gbà táàjẹ́ àmọ́rú ìtaàjẹ́ ni ìtaàsì jẹ́ ìtaàjẹ́ ló ń jẹ ó ti wà àmọ́rú ìtaàjẹ́ àtìgbà táàjẹ́ ìtaàfẹ́ jẹ́nú ayé ó ti wà lọ́dọ̀ Ọlọ́run àmọ̀gbà táàjẹ́ àsìmọ́rú ìtaàjẹ́ ẹnu káwọ́ pé èlú ẹni mímọ̀ àti ìbádà tọ́bá pá di tafsiri ádi Imamu Jamiu ádi mufti ádi góòsù ádi kútùbù tí ó bá sí mọ̀ ń kọ́ góòsù ológun nù kútùbù ológun ni ó dáhùn àmọ́ mẹ́rin bá tọ́ àmọ́ tó bá pọ́ fẹ́ tó ti ní mímọ̀ ó dẹ̀ sí lọ́hun tó fi tẹ ṣùgbọ́n ipò yóò ṣe dédé agbárí rẹ̀ ìwó tún jù lọ tó ó ti pọn mẹ́kalẹ̀ dé òǹgbẹ́ wà ákàlákìl mahamidi ẹjá fi wà kọ́ àwọn ọmọ wáyé o sọ́ọ̀lẹ̀ háàtì tí ó tún lùsẹ̀ tí ó tún lẹ́sẹ̀ tí ò ní dẹbírú àwọn nǹkan tá gbọ́dọ̀ produce tá fi produce nínú ilé nìyẹn tí ó fi ṣe dédé àwọn bàbá tó lọ tààtọ̀ fi jù bẹ́ẹ̀ lọ bí bàbá wọ́n bá lọ nítorí ẹ̀pẹ̀sẹ̀ ògbígbọ́ ẹjọ́ pẹ̀ mẹ́ta bá sí wí ṣe wallahu ya'simuka wọ́n ọ̀rọ̀ pé dá málà mí làwọn jẹ́ kó máa retí ọlá kó máa retí oyè ọlọ́kẹ́kọ̀ọ́ rèé wọ́n kọ́ kéwú wọ́n wá múra wọ́n wá di justice tó ti wá di ọ̀gá kó tó di pé kò bàbá dé ipò yóò wá ṣe déédé wọn àwọn náà ṣe déédé ipò bàbá wa Mudirul Markaz bọ́rọ̀ bá délẹ̀ àyímá ògùn ọlọ́run lára wọn tí èsì ti gbòlówó láká iná jílẹ̀ ó tún jí sí ni gbogbo tó ṣe wọ́n ọlọ́run fi ọlọ́run tó sì láká ìwọ̀n adúgbẹ́ lọ́dọ̀ ọlọ́run àlàáfíà ní ó sì dé sí bí wọ́n ti ń sọ lárúbá ni wọ́n ń sọ ìbò tí wọ́n bá pìtàn lẹ́ dúdú wọ́n tún pìtàn ìlú èbó tó pọ́ntì náà ìtẹ̀lẹ́ lárúbáwá láì lọ jámíà kankan tí ó bá sì gbìyànjú kalẹ̀ kò ní ṣe déédéé ìwọ ọmọ tó fẹ́ gbapò bàbá rẹ̀
tó fẹ́ gbà kó lé yín mágàjí náà lọ jẹ ni ìmáàmù náà lọ fẹ́ jẹ ni kíní kan lọ jẹ ni ó ní mímọ̀ ó lẹ́sìn àkàlákì tayyibati salihat ìwárí tó fi ní kọ́ nínú ẹbí pé sára àwọn ọ̀gbọ́dọ̀ sí ẹ̀yìn ẹ̀ máa wo tí ń lọ́ta ẹ máa wo tí ń lọ́ta kí ẹ̀ dépò gíga tán kan máa sọ pé kì í sára àwọn bàbá lábùkù ni tí ọba níwà nǹkan mẹ́rin agbọ́dọ̀ kọ́ ọmọ afárá bàbá Adam ìmọ̀ máàkọ máàkà òun làkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ìmọ̀ sẹ̀ríà ẹ̀sìn Ọlọ́run ẹlẹ́ẹ̀kẹta ìwà dáadáa àfikọ́ ọmọ ẹlẹ́ẹ̀kẹrin ìmọ̀ ayé ẹ jẹ́ kọ́ ọmọ yẹn ó mọ̀ pé ojoojúmọ́ kọ́lá àmọ́ jẹun yó kọ́lá fẹ́ jólówó ẹni kò sílẹ̀ ẹ má fún ni tí ń béèrè tó kó lè mọ̀ pé ebi máa ń pààyàn láyé ni torí bẹ́ẹ̀ ò sí elétò Ọlọ́run ó sí elétò yọ́wọ́ abá lógìgì jẹ́ tí ọba rí yọ́wọ́ àmà lọ jalè kó lọ sí wá rí báyìí ẹjọ́ mọ́ mọ̀ kẹ́ pé kalẹ̀ àwọn bàbá wa máa ń pè wá kalẹ̀ ni wọ́n wá pìtàn fún wa ìtàn ilé bàbá ìtàn ilé ìyá bí ti rí nì bí ti dà ní níjọ́ tí ó dùn níjọ́ tí ó korò ọjọ́ ẹkún ọjọ́ ẹ̀rín ọjọ́ ọ̀dùnnú ọjọ́ ìbànújẹ́ lójúmọ́ lẹ́mọ̀ kọ́mọ lẹ́sìn kọ́mọ níwà kọ́mọ lẹ́kọ̀ọ́ lẹ́sìn máa kọ́ láyé lẹ́sìn máa kọ́ ní gbogbo nǹkan pìtàn fún wọn níjọ́ wọn náà àgbàlagbà máa ń pè wá kalẹ̀ layali kọmọra àsìkò tó sùpá bá ṣe rẹ̀ gẹ̀dẹ̀ àgbàlagbà kan máa ń bẹ ládùúgbò tí gbogbo àwọn ọmọ lọ pé àwárí lọ́dọ̀ wa ń gbẹ̀dẹ̀ ń gba wa ń gbẹ̀dẹ̀ wọ́n máa pàlọ́ àlọ́ àpamọ̀ àlọ́ àpagbè kí ló bọ́dọ̀ tí òró tó wọ́n lè ti gbé kúlíkúlí kan gbú àtàkàrà àti róbóróbó kalẹ̀ wọ́n bá sì máa wọ́n fi kan lé ọ lọ́wọ́ táàfi máa retí ìjọ tá a tún pà lọ́wọ́ ju àwọn àgbàlagbà gbogbo àwọn alọ́wọ̀n àgbàgbé ẹ̀ gbogbo àwọn ọmọ tí ò níyẹn máa wọn lẹ́kọ̀ọ́ ayé àwa gbé wọn sípò lọ́dàgbò Nàìjíríà wọn lẹ́kọ̀ọ́ lé wọn lẹ́kọ̀ọ́ ayé wọn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn wọn bọ́ síbi òwò ni ẹlòmíì ò gbélé lágbà tó ti kúrò ní primary school tó bọ́ sí secondary báyìí hostel ló gbé boarding house lọ́lọ́ gbé ó sì gbé bẹ̀ títí tí ó fi dé Jamia University ẹlákùn bí òun náà ṣe mọ̀ bí wọ́n ti ń ṣètò lé táwọn bàbá bá fẹ́ parí ìjà wọn ni gbogbo yẹn péjọ tó bá fẹ́ ṣàtúnṣe wọn ni ẹ péjọ tó bá fẹ́ sọ̀rọ̀ ẹbí wọn ni ẹ péjọ ó sojú wa ń rí ló jẹ́ àmọ́dé àwọn ọmọ ṣé ó mọ̀ kankan mọ́ ìyàlẹ̀ àrẹ̀háàmù ìyàlẹ̀ ànsáàbù gbogbo wa náà ta wà lóde lórí àwa náà ráyè ẹ̀ mọ́ alọ́bíṣẹ́ ọdọ̀ olùkà tó dé ìyá tí ó bímọ náà lọ ọjà ọmọ bọ́ darí lè wéjọ ọbọ̀ títì rìn káàkiri níbo ni ó ti yànjú bẹ́ẹ̀ ná mílíọ̀nù lórí ẹ̀ kò ní yọ torí pé àwọn tí ń lọ sí yunifásitì nísìn àwọn kìí bẹ́ẹ̀ àwọn kílẹ̀ tí pé wọ́n àwọn kọ́ọ̀tù wà mẹ́ àwọn ó tún gbá mú ó tún tréní ẹ̀ lọ́tọ̀ ìyá kan wá bá mi látàbúyá àánú ẹ̀sẹ̀ mi púpọ̀ ó bímọ púpọ̀ àwọn kú púpọ̀ ó wá kú bí mélòó kan ọmọ tó wá kú pẹ̀lú ẹ̀ wá dé lẹ́sìn tí wọ́n yẹn náfìlà tí wọ́n ń ṣàdúrà ńgbà tó mọ̀ wọ́n yẹ ọkọ̀ yunifásitì l'Àbújá tí wọ́n náwó gan àwọn kọ́ọ̀tù ló gbà wọ́n lo nǹkan fún wọn gbà mú títí débi pé kìí kírun mọ́ wọ́n dá mọ́tá sí ẹ̀rú ìyá wọn wá sunkún wọn látàbújá wá ságége kí ẹ dákun ẹgbà wọn ní kán mọ́mọ́ náà wá amúlọ́dọ̀ àwọn afá káàkiri àwọn náà sàdọ̀ mọ́ tí wọ́n mú lọ bí wọ́n ti tọ́jú ẹ̀ tó wọ́n kádàrá rẹ̀ ti yí padà fi kọ́ lọ́ máa tún ṣe ẹ mójú tó mọ́ o ẹ mójú tó Ádámù ni o wọ́n mójú sí Ádámù ni bàbá wa ń sọ fún wa pé nígbà táwọn wà ń kékeré àwọn máa rò pé irú bàbá ò lọ bí àwọn ìbàbá yìí ti burú jù wọn já wọn lọ́rẹ̀ ọ̀rẹ́ kan tí ó ajókòó láwọn ọmọ sáńbà bàbá nìbàdàn sábàjò bá ta ló jókòó jọ arákùnrin má lọlé wọn wà gbé hàn túlẹ̀ àwọn lọ́wọ́ wọ́n lè pín káwọn àzáwákà mẹ́ta káwọn hàn méje wọ́n sáńsà gálà wọn kọ́ mọ́ bà ráyé ọ̀rẹ́ wọ́n ní wọ́n wá dìgbà mi wọ́n ní gbétíra rẹ̀ àwọn wà gbétíra fi bójú bàbá àwọn ló ní káwọn fi tíra bójú torí kí ni kọ́ mọ́ bà àwòrán ẹnìkan fi jẹ́ ló fi wá máa wọn lá àwọn òfin ní bóbúdò náà ká máa rí nǹkan lọ́kàn káfí káwọn gbé bọ́jú torí bàbá àwọn ló jẹ́ káwọn máa gbé tíra sójú wọn àwọn ọgbọ̀dọ̀ wóbí wọ́n máa wà báyìí kí ló ń wò tíra rẹ̀ ẹ̀yàtọ̀ ọmọ bá ti fẹ́ kó rí ni o bàbá ló sọ fún wa o àwọn kí bàbá yìí ṣe wá burú báyìí wọ́n ní jọ́kẹ́ bàbá wà sí ìrìdé bídà àwọn wá sí lọ́ọ̀rin bí bídà ìrántí bí torí báyá bídà ló dé sí àbí lọ́ọ̀rin bàbá àwọn wá máa wọn lẹ́yìn bí bàbá onílé márùn ti pé wọ́n mọ́ mú wọn káàkiri wọ́n dọ́dọ̀ Wasiru Bida wọ́n ní Wasiru Bida sì máa jẹ tòlótòló àgbààgbà
ni wọ́n ń pè tòlótòló ni wọ́n máa pa fún bàbá wọ́n sì ní ọ̀fọ́ ọ̀rọ̀ wọ́n wá gbé sínú kíní abọ́ gbé síwájú bàbá wọ́n ní wọ́n máa gbé jẹ lọ́kọ̀ọ̀kan kàdùkàdù ni wọ́n máa jẹ bàbá sì sanra tọ̀ wọ́n ní bàbá gbé lófin náà sọ bẹ́ẹ̀ wọ́n máa gbé jẹ lọ́kọ̀ọ̀kan wọ́n ní àwọn wò wọ́n ráì kí ni àwọn ọ̀jẹ̀rú eléyìí pẹ̀lú bàbá wọn wá jẹ tán bí bàbá ti gbé sẹ́nu báyìí wọ́n rún sọ wọ́n rún eegun ni wọ́n jù rẹ̀ wọ́n wá gbé eegun sínú abọ́ kan wọ́n wá pe bàbá sí Adam pé bàbá kípé wá jẹ bàbá làwọn ọ̀jẹ̀ ìgbà tí wọ́n á jẹ gbé ẹ̀tàn àwọn òkú wọn ní ẹwà jẹ kí ní káwọn náà bá wọn jẹ ń bẹ̀ àwọn ń rò lẹ́mí àwọn wọ́n ní wọn já wọn jẹ bàbá wá parí gbogbo wọn ké egun àwọn á ní fẹ́ máa gbé egun lọ bàbá àwọn wá gbé egun àwọn bí bàbá egun tí wọ́n fẹ́ fi egun sí àwọn ní mọ́mọ́ wọn á tún sọ fún àwọn ọyá mi egun bàbá àwọn ń pín egun lá àwọn náà bá mi egun làwọn bá ń pa ọlá túláàsì ní o inú àwọn òdò pé wọ́n ní àwọn ajẹran jẹran àwọn adé pẹ́lú káwọn máa pín egun lá irú kí lélẹ́yìí kání tí ní bàbá lágbára gan àwọn apẹ egun lá wọ́n wá bàbá bomi sẹ́nu wàsóbi bí dá wọ́n wá gbó jìgìjìgì wọ́n wá tú síbi abọ́ lẹ́ẹ̀kíní lẹ́ẹ̀kẹta bàbá àwọn wá gbé mu bàbá àwọn ní káwọn tó gbé mu ẹ̀mí àwọn adarúgbá ìkà ní bàbá yìí omi tẹ́nìkan fi yọ́nú nù ó sì ní káwọn jẹran ẹ̀já jẹran ìyá àǹsáàbò نواصلها نكررها دواما بطول تبصر متكررات نصاولها نواصلها نكررها دواما بطول تبصر متكررات ẹ̀dàkùn tá a bá fẹ́ ká ní tọ́mọ ká kó ọ̀rẹ́ wa o ìrẹ́ yẹn ò tọ̀sán tòru ní o bí wọ́n ti ṣe fún sí Adam nù bàbá nígbà tó wáyá àwọn wá rántí ní sípẹ́ tí bàbá bá fẹ́ na àwọn wọ́n lè fi àdá na àwọn àdá ẹwọ́ ní bàbá àkí àtàdé abẹ́ lérí ni ó tí kọtíra rẹ láàárọ̀ yìí ó tí hàn tú ọ̀hún já wọn lọ́rẹ̀ẹ́ nìbàdàn ọwọ́ padà di pé ọ̀rẹ́ níní ọ̀mọ́ wọn lámọ́ ìran wíwọ̀ ọ̀mọ́ wọn lámọ́ ìjáde kiri ọ̀mọ́ wọn lámọ́ tẹ́lẹ̀bíyà bàbá yẹn ni bí wọ́n ti fẹ́ kí wọ́n rí ní bàbá yẹn tí wò sùn mo sọ pé bí tú lè tábà sóren mutakarrirati pẹ̀lú kó fojú wo pé bó mọ̀ fẹ́ kọ́mọ yíó jẹ́ bó mọ̀ fẹ́ kọ́mọ yíó dà kọ́mọ kàwé kọ́mọ kátírà kọ́mọ kọ́ kọ́mọ wí lọ kọ́mọ wí bọ̀ má jẹ́ ọlọ́rẹ̀ kọ́ rẹ̀ ẹ jẹ́ ká Ádámù yìí bá fẹ́ kó rí bí Ádámù ta sọ ọkọ̀ èyí ò rí bá wọn. èyí táwọn ọmọ ó fi dọmọ ńlá lọ́la rèé o. Mithalul hayy tí wọ́n ma jẹ́ good example nínú ìjọba good example nínú ẹ̀sìn good example ládùúgbò ní gbogbo bí kíbi mithalul hayy tí ó jẹ́ khairul wasilati àwọn ẹni tá a mọ̀ súnmọ́ tá a mọ̀ pé èèyàn ni wọ́n abímọ́ lè wa ẹ dákun ẹ wọlé bàbá tó bí gọ́fìnà wa nísì ọ̀sọ̀ bàbá rẹ̀ ló kọ́ tàbí ọ̀sọ̀ ló kọ́ bàbá wọn náà jẹ́ olórí Ìlọrin àwọn olóṣèlú àkọ́kọ́ ni bàbá òtí máa ń gẹ̀bì bàbá yìí abẹ́ẹ̀kọ́ gbẹ́sẹ́gbẹ́ kan báyìí ó àṣẹ wàhálà rẹ̀ ò ní gbé ẹ wo bàbá wa Sàràkí ẹ wá wo ọmọ wọn tí ìsìnkú Kọ́lá bá bá sọ́tọ́ bá lọ́rin pẹ̀lú ọba tò ní ó ṣe déédé ẹ wo bàbá sí Kamal ẹ wo àwọn ọmọ wọn tí wọ́n jẹ́ àlífà ẹ wo bàbá sí Adam ẹ wo àwọn ọmọ wọn a jẹ́ pé ń tẹ́sí ò ní gbé o bọ́n bá mú gbó igbó lọ́mọ rẹ̀ mọ̀ mú o bọ́n bá ń ṣe pé léyà rẹ̀ ìpìlọ́mọ náà mọ̀ ṣẹ́ o in tó bá fi kọ́ mọ ni ó dùn lára ọmọ bí bàbá wa sí Adam ti rí nù pẹ̀lú ẹ̀kọ́ tí wọ́n kọ́ ó lé jọ náà wọ́n ní bàbá fẹ́ ṣe nǹkan mi ń gbà mí fáwọn báyìí wọ́n gbọ́ tí mo dúró náà sọ́njú ní pé gbogbo tí bàbá jẹ́ yẹn bàbá wọn jẹ́ sábàbí dáadáa ńbẹ̀ nínú muhadara tí wọ́n sì gbẹ̀yìn lọ́sẹ̀ tó kọjá irú kí ló wọ́n ṣe fọ́mọ rẹ kí ló fẹ́ kọ́ ọmọ ọ̀dà kọ́ sọ́ ló kọ́ rẹ ní àbí kọ́ sọ́ ló kọ́ bu Ìlọrin ni wá. ọlọ́kọ́ ṣe wá lọ́mọ rẹ̀ fáwọn tó ṣẹ̀ wá pẹ̀lú mímọ̀ fún ìwà rẹ̀ fáwọn tó ṣẹ̀ wá pẹ̀lú mímọ̀ fún dẹni Ọlọ́run. bàbá fẹ́
fẹ́ sọ̀rọ̀ ní ló kọ́ ní ọ̀dọ̀wọ́ rẹ̀ ọkọ̀ tó bá fẹ́ sọ̀rọ̀ ní ó tó ń gbé Kánò tó ń gbé Abuja tó ń bẹ l'Amẹ́ríkà tó ń bẹ London tó ń bẹ Paris bó bá fẹ́ sọ lé bàbá rẹ̀ ló kọ́ mọ́kọ̀ tó sọ ọba máa òyìn kígbé àwọn ẹbí mi ọ̀dá àwọn ará mi ọ̀dá ilé bàbá mi ọ̀dá ilé ìyá mi ọ̀dá àwọn làákọ́ ọmọ pé wọ́n náà ọ̀dá torí àwọn tó bí ọ ti ní wọn ọ̀dá ẹ̀jẹ̀ wọn ní sì ń bẹ ní ààrẹ orúkọ sèré nǹkan burúkú ló ń ṣe ní tó sì rí náà ni wọ́n máa jábọ̀ lórí àwọn ọmọ tiẹ̀ náà ẹ má jẹ́ àlọ́ púpọ̀ ká dúró báyìí káwá ké àyà Allahu nuru samawati wal ard ká kédélẹ̀ fún Adam ọlọ́run bá sí lọ́mọ àlùbáríkà bàbá wa sí Adam ìgbà tí mo bí ọmọbìnrin tó di 6 mo sọ nílé Sàláàtì ní ọjà gbọ́rọ́jọ́ kan Dáúdà ojú tó bí ní wá sọ fún yín náà kí ló bí obìnrin ení obìnrin èjì obìnrin ẹ̀ta ẹ̀jẹ̀rin mọ̀ pé àfá Ádámù ló sì keje òun lọkùnrin àkọ́kọ́ bọ́lọ̀ ti tó nù bàbá wa ní ọ̀yà àmọ́ sí Ádámù àmọ́ wọn bàbá wa ní obìnrin ló tún bí ọ̀dà kò burú jẹ́ fún ọlọ́kọ̀ ọlọ́run kan bọ́bá ti fẹ́ tíyàwó rẹ̀ bá ti fẹ́ra kù máa sí báyìí 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 mo sì máa kó kọ tí mo fẹ́ sọ ọ́ nì mo sì máa kí o kọ́ lọ́n báyìí ṣàṣà láti fa nábì máa wá fọ́ra níkùn májì ojì tó bá sùn májì ojì máa fọ́ra níkùn kó dún wèrè ìgbà tí ìyàwó rẹ̀ bá ti lóyún ní o títí tí èbí ma wọ́n bá sì fẹ́ hàn máa hàn fún wá pè ló kọ báyìí níjó ti wá dé tó ti rí bẹ́ẹ̀ mo ti ní báyìí mo fẹ́ sọ yọ́ máa jẹ́ Ádámù òun náà lọ máa yín ti ṣe Ádámù òun náà látún wá bí ti ṣe Ádámù lónìí ọlọ́mọsá wọlé àṣẹ́kà Ádámù Abdullahi rẹ̀ lónìí ọlọ́mọsá falbarka sí i a lọ sí Morocco lọ́dún kan conference ni àwa kò lọ́dọ̀ Ahmadu tó jẹ́ waziru shu'unil islamiyya Ahmadu Tayyib sí Ahmadu Tayyib ní tàṣẹ́ ẹ̀ Ahmadu kìíní kan Ahmadu lòun náà jẹ́ àwa kò lọ jẹun lọ́dọ̀ ní káwá sí fòtúwò wọ́n wá ní tàbá mọ̀kà wọ́n nú mọ́tò àjọkú bọ́rọ̀ gidi àjú ẹsẹ́ Ádámù dáadáa Nàìjíríà dáadáa jẹun òkèrè tí mo lè kọ mọ́sákọ̀ ọ̀run kankan àyíbá mọ́ àyọ̀rọ̀ lè wá ẹ̀bá jẹun tán bá ní kí yá ṣe fòtúwò kádẹ̀ ṣe mọ̀náza ìbárẹ̀ ti fàájì wọ́n bá pè á sí àrí kan òun ka Kùránì wọ́n bá pè bàbá kan apollohonod lápè apollohonod láti lọ́stí ẹnu ẹ̀dá sọ̀rọ̀ púpọ̀ bí Àtíyà Sákàrì ní ma ń sọ̀rọ̀ sẹ́mà Àtíyà Sákàrì ọ̀rẹ́ mọ́lá sí Adam bí ẹni ma ń sọ̀rọ̀ bí sí Adam lẹ́yọ kọ̀ọ̀kan tí ó dẹ̀ kílẹ̀ ọ sọ̀rọ̀ tán ó dẹ̀ tún sàsíkìrí torí Súfì ni ó sàsíkìrí ìgbà tó ṣe yìí tán àwọn ní bàbá tó jẹ́ àlífà ṣe Ibrahim Yes wọ́n ní kò náà sọ̀rọ̀ òun náà sọ̀rọ̀ ọ̀wá láwọn ọwá ń sàsíkìrí wọ́n bá gbé inú ẹ̀dùn gan ń sàsíkìrí tí mo bá gbé báyìí tá tó parí tí mo ti fi kọ̀sídà tèmi bọ̀ ọ́nù àwa jáde tán ọkùnrin Sudan kan àwa pàdé nínú mọ́tò àjọjòkó ọwá ní min aina anta min Nàìjíríà هل تعرف الشيخ آدم؟ قلت له أنا أعرفه تمام. قل الشيخ آدم أنت لا تعرفه. قل لي يوما قطعا قل لي يوما قل لهم ما شو آدم هذا قل مؤلفات شو آدم كابوه توجه مؤلفات عالمي قل هو أني هو فهم من تنجي آدم قل هو أقول لك السودان هو واس نيجيريا وندي airport wọ́n sọ fáwọn taxi pé kí wọ́n gbé wọn lọ sí Markaz Agége Markaz Agége ọlọ́lọ́run ṣe òun wá lágége òun bá mùdírù wọ́n wá fún mùdírù lábọ́ngbà mùdírù wọ́n wá dé òun wá ní kí mùdírù láti Sudan lòun ti wá kí lòun wá sí lára òun wá Markaz lòun wá wọ́n wá sí kankan ẹlòmíín bẹ lágége tí ọmọ Markaz Agége òun tí ọmọ bẹ̀rí ara Sudan wá wọ́n fẹ́ fi jẹ́rìí ọ̀rọ̀ síwájú kọ́dẹ̀ àtọ̀rọ̀ sí wa Yunus wọ́n wá débẹ̀ àwọn mùdírù wá ní kan mú káàkiri fùsùlù wọ́n mú débi àwọn anú mọ́tò ma wá délẹ̀ mú ní àná tìlmísù Sheikh Adam wa khadimuhu àná ma'ahu fil idara anta ma'ahu fi idaratihi mú ní túlẹ̀ 13 sana lọ bá tún mi kí pé ọwọ́ gbọ́dún 13 lọ́bí sí Adam mú ní ìkàtí kíláàsì fún o lọ bá bẹ̀rẹ̀ sí kí sinmi lẹ́nu ní wọ́n ni ó tún ní mọ́sí Adam ní àmọ́ díẹ̀
awala ní nǹkan wa o ẹ dákun ẹ jẹ́ á túbọ̀ mọ àwọn àfáà wa tó tó kù láyé náà ẹ má jẹ́ kanra alábùkù mọ́ ẹ má jẹ́ ayẹyẹ ara wa mọ́ a ní nípa ọlọ́run là ń yẹ̀yẹ́ torí ọlọ́run ti kó sára ẹni bá ti mọ kùránì kọ́dà bí má ṣe wọ́nranwọ̀nran ká ti ju ọlọ́run máa la ká tó wá wípé a máa yẹ̀yẹ́ a ní débi tá lọ ọjàre o ọjẹ̀bi o ẹni débi tá lọ tẹ́lẹ̀ ti yẹ̀yẹ́ alukùránì mara yìí la wa man yu'azzim hurumatillah wa khairun lahu inda rabbih ìkejì ni wa man yu'azzim sha'airallah fa innaha min taqwal qulub bí tá a fẹ́ dé ọlọ́mọdé adébẹ̀ ẹ̀já kí Allahu nuru samawati wal ardi fún àfa Adam ṣé wọ́n wá ń tòsí ìyá rẹ̀ gbé wá ẹgbẹ́ sáàrin ní àyín apanupọ̀ ké bàbá ké dáa àtàwọn ọmọ tiwa náà ti wà ń bẹ̀ wọn náà lálùbáríkà pẹ̀lú òkú ọlọ́run wọn kẹ́kọ̀ọ́ mọ̀ ẹ̀kọ́ ayé ẹ̀kọ́ ẹ̀sìn ẹ̀kọ́ sẹ̀ríà ọlọ́run bá fi yé wọn yóò wá jẹ́ wọn ó lò ó àwa náà tá a wà lẹ́nu ọlọ́run kó ṣàánú àwa náà o lọ́n ṣe wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ́n ṣe wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ bismillahir rahmanir rahim Allahu nurus samawati wal ard مثل نوره كمشكاة فيها مصباح المصباح في زجاجة الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار نور على نور يهدي الله لنوره من يشاء ويضرب الله الأمثال للناس والله بكل شيء عليم في بيوت أذن الله أن ترفع ويذكر فيها اسمه يسبح له فيها بالغدو والآصال رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار ليجزيهم الله أحسن ما عملوا ويزيدهم من فضله والله يرزق من يشاء بغير حساب الفاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ẹ̀kọ́ náà jókòó kí ẹ lọ pẹ̀lú kejì náà ẹjọ́ ṣiṣẹ́ ọ̀hún náà ni àwọn torí àsìkò ká mọ́gbà àsìkò ní àwọn ẹ̀kọ́ bí méjìdínlógún ní bẹ́ẹ̀bí ìtọ́mọ yìí tó bá fẹ́ kọ́mọ rẹ̀ ó yanjú tó lówó lọ́wọ́ tó sì lágbára tó sì lóògùn kan tó bá tẹ̀lé ẹ̀kọ́ méjìdínlógún ọládìsí ọláyà àníkàyò àmọ́ ní ṣókíṣókí àkọ́kọ́ ń bẹ̀ fẹ́yàwó rẹ̀ lọ́nà tó gbà lọ́nà wí afá yìí kọ́ bá sí kíákíá Azawaju shar'i wọ́n bá sí ìyàwó kó sí ṣẹ̀ríà ó dé ní at-tarahum wa at-tahabu wọ́n á máa ṣe kọ́kọ́ àtìyàwó máa ṣe ra wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó déjì qabla al-hamli al-muraqabatu kọ́ ẹ tó lóyún tẹ́ ẹ bá fẹ́ wá lóyún ẹ rí pé wọ́n sọ pé nisa'ukum harthun lakum atu harthakum anna shi'tum faqaddimu muqaddimatul jima'i azikri muqaddimatul jima'i náfìlà kọ́lá bí náfìlà wọn jẹ́ wíriwìrìwìrì tí ò ní lójútù sáà sí sọmọ pé bí